Ènìyàn lé lórí ìdájọ́ bàbá wa ATIKU àti bàbá wa Tinubu. Àwọn adájọ́ ló jẹ̀bi ni àbí àwọn aṣòfin? Ẹ jẹ́ ká jọ gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò. A mọ̀ pé ìgbà tí bàbá wa ti dé orí ipò ààrẹ, wọ́n ti yàn wọ́n sí i, wọ́n ti fi ìwé àṣẹ lé wọn lọ́wọ́. Ṣé bàbá wa tó ti wá débẹ̀, ṣé ìyẹn wá ní pé lẹ́yìn ìgbà táwọn adájọ́ Supreme Court tí wọ́n bá dá ẹjọ́, wọ́n á wá yọ wọ́n? Ṣé yẹn ṣé ó bójúmu? Ẹ̀yin èèyàn lé, èmi ò rò pé ó bójúmu o. Wọ́n wá gbé ẹjọ́ dé, wọ́n ní ìwé tí bàbá wa ń lò, ìwé ẹ̀rí, wọ́n ní kò bójúmu. Wọ́n ní ìwé náà, wọ́n ní irọ́ ló bá dé. Wọ́n tún wá ní gbogbo ìbò tí a dì, wọ́n ní gbogbo ìbò yìí, wọ́n ní kò kún ojú òṣùwọ̀n tó. Ṣé wọ́n ti rí gbogbo àwọn èyí kó tó di pé wọ́n ṣe ìbò ni? Ẹ̀yin èèyàn lé, ẹni tí wọ́n ti wá ṣe ìbúra fún tó ti ń ṣe ìjọba, ta ló ní tọ̀hún tó tún wá fẹ́ yọ kúrò? Mi ò rí ibi tí wọ́n ti fẹ́ yọ ààrẹ orílẹ̀-èdè ní Nàìjíríà, mi ì rí rí. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bí bàbá wa ATIKU bí wọ́n ṣe ṣe nìyẹn ní ìgbà tí bàbá wa Babangida tán wà lórí oyè, wípé wọ́n ní wọn ní sàtífíkẹ́ẹ̀tì high school, wípé kí wọ́n yọ Babangida. Buhari, wọ́n ní rárá o, wọ́n ní kò sí nǹkan tó jọ, wọ́n ní wọn yọ Buhari o ní ìgbà yẹn. Wọ́n ní Buhari, wọ́n ní wọn ní ìwé mẹ́wàá ní ìgbà yẹn. Wọ́n ní wọn kàwé ìwé mẹ́wàá náà jà kó tó di pé wọ́n bọ́ sí ipò ààrẹ láti jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ìgbà yẹn. Wọ́n ní iṣẹ́ ológun ni wọ́n gbájúmọ́ nígbà yẹn. Wọ́n ní lẹ́yìn ìgbà yẹn pé wọ́n ní wọ́n máa padà wá ka ìwé mẹ́wàá náà. Wọ́n ní bọ̀ wọ́n ka ìwé mẹ́wàá náà tán tí wọ́n fi wọ inú ẹgbẹ́ ológun. Nígbà tí wọ́n wá dìbò fún bàbá wa Buhari tán, tí wọn dẹ̀ ní ìwé mẹ́wàá, ṣé wọ́n wá jẹ ààrẹ àbí wọn ò jẹ ààrẹ? Ẹ̀yin èèyàn lé, ẹ rí i pé ọ̀rọ̀ náà ó sọ sí ni lẹ́nu, ó tún buyọ̀ sí i. Ìsọ́nì kò ṣeé pọ́nlá, iyọ̀ ní kò ṣeé tú dànù. Bàbá wa ATIKU jàjàjàjàjà, wọ́n lọ sí ilẹ̀ òkè òkun ní Chicago, wọ́n lọ kó gbogbo ẹ̀rí wá. Ṣùgbọ́n gbà tó yá, ṣé wọ́n dẹjọ́ nù àbí wọn ò dẹjọ́ nù? Ẹ̀yin èèyàn lé, pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ṣe nígbà tí wọ́n dé sílẹ̀ Nàìjíríà, wọ́n dẹjọ́ nù, wọ́n dànù ni o, nítorí pé wọ́n mọ̀ pé ẹjọ́ kankan kò sí nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ. Tí wọn bá yí òfin Nàìjíríà padà, tí àwọn adájọ́ tí wọn ò bá rẹ́dì láti dájọ́ òdodo, ṣé àwọn èèyàn tí ò níwèé ẹ̀rí àbí tí wọn ò ní sàtífíkẹ́ẹ̀tì ní ìsìn, ṣé wọn ní máa ṣe ìjọba Nàìjíríà? Èyí tó jẹ́ pé a ti rí bàbá wa Buhari, a dẹ̀ ti rí bàbá wa Tinubu tó jẹ́ pé wọ́n ń ṣe ìjọba wọn lọ. Nígbà tó jẹ́ pé wọn ò yẹ̀ wò kó tó di pé wọ́n débẹ̀ tí à ń lò ní ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n gbọ́dọ̀ tún òfin èyí ṣe, nítorí wípé kò bójúmu kí wọ́n sọ nǹkan kan kí wọ́n má lè tẹ̀lé, kí wọ́n má lè ṣe, kó jẹ́ pé nǹkan míì ni wọ́n tún máa sọ. Kí wọ́n dẹ̀ tó fi èèyàn kan jẹ ààrẹ orílẹ̀-èdè, ó yẹ kí wọ́n kọ́kọ́ wo gbogbo ìwé ẹ̀rí rẹ̀ wò, kí wọ́n sẹ́ǹdì ẹ̀ lọ sí ibi tó bá yẹ kán sẹ́ǹdì ẹ̀ sí fún verification. Lẹ́yìn èyí, wọ́n dẹ̀ gbọ́dọ̀ make sure wípé gbogbo ìbò tí àwọn èèyàn dì ó kúnná dé oko, wípé kò dẹ̀ sí màgòmágó nínú rẹ̀. Ó yẹ kí kán tó búra fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ó yẹ kí wọ́n mọ̀ pé gbogbo nǹkan tí àwọn ṣe lóòótọ́ àti ní orí òótọ́ àti ní orí ìlànà ni àwọn fi ṣe. Kí wọ́n má fi ẹnikẹ́ni jẹ ààrẹ orílẹ̀-èdè tí ò bá jẹ́ wípé ẹ̀tọ́ ó wà fún ẹni náà. torí tán bá ti búra fún ààrẹ tán, ó ti dolórí adájọ́, ó dolórí ọlọ́pàá, ó dolórí sójà, ó dolórí gbogbo
àwọn tí a ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin aráalé ẹ dẹ̀ mọ̀ pé lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe ìbúra fún bàbá wa Tinubu ni wọ́n ti dolórí àwọn sójà, ni wọ́n ti dolórí àwọn ọlọ́pàá, àwọn ni command of president, tó jẹ́ pé àwọn ni wọ́n wà ní in care of everyone, tó jẹ́ pé wọ́n ń rúlò wọn. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé kì í ṣe orí bàbá wa ló ti bẹ̀rẹ̀, ó ti wà níwájú. Àwọn tí wọ́n ṣáájú bàbá wa gan, wọ́n ti ṣẹlẹ̀ nígbà tí wọn náà rí, torí pé wọ́n bá ti yàn wọ́n sípò, wọ́n ti di olórí gbogbo wọn. Àwọn adájọ́ tí wọ́n ń dá ẹjọ́, ẹ jẹ́ ká ní ìbẹ̀rù Ọlọ́run o. Ẹ jẹ́ ká ní ìbẹ̀rù Ọlọ́run, nítorí wípé a lè máa sọ pé nítorí pé owó tá à ń rí gbà a lè dá ẹjọ́ òdodo. Ẹ̀yin náà mọ̀ pé kó tó di pé ẹ wọ bá, ẹ ṣèbúra wípé ẹjọ́ òtítọ́ lẹ máa dá. Ọlọ́run Elédùmarè á tì wá lẹ́yìn o lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí. Ọlọ́run Elédùmarè á tì wá lẹ́yìn. Á tì bàbá wa Tinubu lẹ́yìn, wọn á lè ṣe iṣẹ́ àṣelà. Tí èèyàn bá ń dá ẹjọ́ tí ò ń ṣe ẹjọ́ òdodo, èèyàn ò lè ní ìlọsíwájú, ìlú yẹn ò lè ní ìlọsíwájú. Wàhálà àti ìdààmú ló máa bá ìlú yẹn. Ẹ jẹ́ kí àwọn adájọ́ wa, ẹ jẹ́ kán ṣòdodo. Ẹ jẹ́ kí wọ́n dá ẹjọ́ tó jẹ́ pé tó bá ń dá, wọ́n máa ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn wípé ẹjọ́ òtítọ́ làwọn ń dá. Tí a bá dẹ̀ ti dìbò, tá a dìbò tán, ẹni tí ó bá yọ orí tó jẹ́ òun ni ó gbégbó olókè, kò yẹ kán tí ì gbé agbára fún. Ó yẹ kí wọ́n dúró, tó bá jẹ́ pé ẹjọ́ wà láàrin two parties, ó yẹ kí wọ́n dúró kán yanjú ẹjọ́ náà kó tó di pé wọ́n gbé agbára fún irú ẹni bẹ́ẹ̀. Ìgbéjọba fún ààrẹ wa tuntun, a ní láti ṣe nǹkan sí i, nítorí wípé a lè máa yan ààrẹ tí ò ní certificate sí orí àlééfà. Bàbá wa Tinubu wọ́n ní certificate o, ṣùgbọ́n certificate tí wọ́n ní wọ́n lọ gbà ní Chicago, wọ́n ní fake ni. Àwọn Chicago dẹ̀ sọ pé lóòótọ́ ni wọ́n lọ school yẹn, ṣùgbọ́n wọn ò rí ìwé ẹ̀rí yẹn fi sílẹ̀. Ṣùgbọ́n bàbá wa Buhari, wọn ò ní certificate, wọn ò jáde high school, wọ́n dẹ̀ fi wọ́n jàre. Nǹkan tí ò dáa ni kí ààrẹ ká máa fi èèyàn jẹ ààrẹ orílẹ̀-èdè tí ò ní ìwé ẹ̀rí. Nǹkan tí ò dáa ni. Ó yẹ kí a yí padà. Ó yẹ kí a yí gbogbo àwọn nǹkan yìí padà. Kò yẹ kí Nàìjíríà kan gba irú ẹ̀ rárá mọ́. Ẹ̀yin ènìyàn lé, èyí la mú wá fún yín o lórí àwọn adájọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Ọlọ́run Elédùmarè á ràn gbogbo wa lọ́wọ́. Mashola Gist TV ló mú ọ̀rọ̀ yìí wá. Please share this video, like and subscribe. God bless you all.